àbọ̀ rẹ̀ dà àwọn òṣòro. ẹ gbó ẹ tọ́ ẹ rajé lò síwájú ẹ rajé jẹun ẹ dàgbà lẹ́sẹ̀ ọ̀pẹ̀ gbogbo ilẹ̀ jèrè lẹ́sẹ̀ ìkan. ẹ gbọ́ ohun ẹ̀yin òṣòro iṣẹ́ tá a rọ́kọ̀ kì í pa ikọ̀ ilé àjàgùnmọ̀lẹ̀ láràn yín lọ nílé irúnmọlẹ̀ tẹ́ bá ti délé irúnmọlẹ̀ ẹ̀yìn bọ́rú kẹ́ ẹ̀yìn bọ́yè kẹ́ ẹ̀yìn bọ́ ṣiṣẹ́ kẹ́ ẹ wá gbìyànjú ẹ ó bá àwọn ìwé kan lórí àpèrè ńbẹ̀ kẹ́ ẹ wá mú òǹkọ̀wé òde ọ̀run tá a mọ̀ sí ń tá a fi kọ̀wé àkọ́kọ́ ń tá a kọ́kọ́ fi kọ orúkọ àkọ́kọ́ kí gbogbo ayé tó mọ̀ pé ó yẹ ká máa kọ nǹkan kẹ́ ẹ wá kọ àmì tẹ́ ẹ bá rí lọ́hùn-ún àmì tẹ́ ẹ bá rí lọ́hùn-ún àmì yìí tẹ́ ẹ bá gbọ́ tí kálukú gbọ́ ni kó kọ sínú ìwé ọwọ́ rẹ̀ kẹ́ ẹ wá mú aṣọ funfun tẹ́ ẹ bá ń bẹ̀ kẹ́ ẹ fi bò ó kẹ́ ẹ máa wá mú bọ̀ pẹ̀lú gbogbo àpẹẹrẹ tẹ́ ẹ bá ń bẹ̀ yóò ṣe é ṣe ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má tutukutu ẹ má ṣohunkóhun bẹ́ẹ̀ yàtọ̀ sí ìforíbalẹ̀ tá a rán yín lọ ṣe nílé irúnmọlẹ̀ yóò ṣe é ṣe fún yín o ẹ ní ṣìṣe ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ ẹ ní fọwọ́ gún ẹ ní fẹsẹ̀ gún èsì ayọ̀ lẹ́ẹ̀mú bọ̀ wá bá wa eré o ọgọ́gọ́ ọ̀nà lálá fi ń sọ. bẹ́ẹ̀ ni o gbé ńlá ní ṣàpá àti ẹ̀ láró ọ̀bàrà gbégbá wọlé olókùn láyẹ̀lú ọ̀bàrà rẹ̀ gẹ̀jẹ̀rẹ́ o àwòrán lọ́sà o adífáfó olúwa mi àgbọn nìrégún bàbá ń lọ ṣọkọ bá ń gbọ́rún wọn ọmọ mẹ́ta ni bá ń gbọ́rún máa bí bá ń gbọ́rún mi àbí o yéye ó bí abẹ́ ṣubú yẹ̀kẹ́ ó bèjì ìdá tí ó wà kọ́ ó bí ọ̀kan ṣoṣo èṣí tó balẹ̀ rólà lólà ló ọmọ bá ń gbọ́rún ọmọ fẹ́ ní ń gbọ́ ọmọ fẹ́ ní gbọ́ ó bọ̀lá rẹ̀ ń dàgbà o ọmọ ti tó sùn lé ọmọ ti tó wó ní ọmọ olówó ó tó lé kọ́ ọmọ onílé égbé mi ìgbẹ́ ọ̀pẹ mà ṣeun àjòkan tó rí ń gbáláwo mi rèwé àṣùrè gbáláwo mi rèwé àṣùrè gbáláwo mi rèwé àṣùrè orí gbáláwo mi rèwé àṣùrè gbáláwo mi rèwé àṣùrè dùtọ̀pẹ̀ o. soko ìgbà náà yóò dára fún wa o. àṣẹ. yóò rọ̀ wá lọ́rùn. àṣẹ. àní tẹ́ o. àṣẹ. àní tí. àṣẹ. àní bá ẹlẹ́tẹ̀ẹ́rìn o. àṣẹ. gbogbo ayé a kú oríire òní. a kú oríire òní o. òní ni à ń ṣe ìsọ lórúkọ ìwé ẹ̀sìn gẹ́gẹ́ bí ìrìn àjò Ọ̀rúnmìlà èyí láàrin lọ yìí nígbà tí Ọ̀rúnmìlà bí ọmọ tá à ń pè lábẹ́ ṣubú yẹ̀kẹ́ tó bí kìíní ń tọ́ sọ fún ni pé àpẹẹrẹ tó bá rí ni kó fi sọ ọmọ náà ní orúkọ. àwọn ìránṣẹ́ tó rán lọ sájò àwọn ni wọ́n tàjò dé tó wá sọ fún Ọ̀rúnmìlà yìí pé abẹ́rẹ́ ṣubú yẹ̀kẹ́ àwọn náà lọ tó tàjò dé tó ní èjì ìdà òwàkọ̀ àwọn náà lọ tó tàjò dé tó ní ọ̀kan ṣoṣo èṣí ó balẹ̀ ó rólà ló kiri nínú ilé àwọn àpẹẹrẹ yìí l'Ọ̀rúnmìlà fi sọmọ ní abẹ́ ṣubú yẹ̀kẹ́ tó sọmọ ní èjì ìdà tí ó wàkọ̀ tó sọmọ ní ọ̀kan ṣoṣo èṣí balẹ̀ ó rólà ló nínú ilé gbogbo tó bá ti jẹ́ nǹkan pàtàkì ó máa ń làmìlaka ó máa ń ní àpẹẹrẹ lónìí a fẹ́ sọ ìwé ẹ̀sìn wa lórúkọ ìwé ẹ̀sìn tí gbogbo àgbáyé ó máa lò gẹ́gẹ́ bí ẹ̀sìn àbáláyé wa ìdí nìyí tí wọ́n fi rìnrìn àjò yìí a ti rí àwọn ọ̀dọ́ ọmọbìnrin wa kékeré tí ò tí ì bàlágà láti lọ gba ohun ìjìnlẹ̀ wá nílé irúnmọlẹ̀ lè ta mọ̀ pé àlọ́ wọn ó da
ọ̀wọ́ ó ti sùn wọ̀n. lẹ́yìn tí wọ́n bá dé àpẹẹrẹ tí wọ́n bá ń bọ̀ fún wa yìí ni tá a lò láti sọ ọmọ ìwé yìí ní orúkọ. nígbà tá à ń retí àpẹẹrẹ tí àwọn ìṣòro wa yìí ń lọ mú bọ̀ wá láwọn á fi àsìkò yìí bọ́ sórí ìtàn ní ṣókí. báwo ni ìwé ẹ̀sìn yìí ṣe di ṣíṣe? báwo ló ṣe fà á tó jẹ́ pé àwa tá a jókòó yìí là ń sọ ìwé ẹ̀sìn àgbáyé ló kọ nítorí kí gbogbo àgbáyé ó mọ̀ ni o pé ó ṣe á jẹ́ pé wọ́n bá yín tẹ́ ẹ sọ ìwé ẹ̀sìn àgbáyé ló kọ rèé tí wọ́n bá yẹn lẹ́sìn àbáláyé rèé ó yẹ kí gbogbo ayé ó mọ̀. ní ìgbà tí èmi Fálékè Awúrelà Amúfáhùn ni ti máa nípìn nínú afẹ́ṣèwé ẹ̀sìn Ifá àgbáyé yìí, mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣìṣẹ́ àgbà nínú ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ ní ìgbà náà. ó ti lé ní 30 ọdún báyìí tí àwọn àgbààgbà ti ń kó Ifá jọ sínú àjọ ẹlẹ́sìn Ifá àgbáyé tá a mọ̀ sí International Council for Ifá Religion. nínú abẹ́ ìṣàkóso Adúláwọ̀ ni èmi wà ní ìgbà náà. à ń kójọ nígbà tó yá ẹsẹ̀ Ifá pé a nígbàgbọ́ pé a ti kó fájọ tán, ó yẹ kí ìwé ó jáde. àwa bẹ̀rẹ̀ sí ní bi àwọn aṣojú wa tó jẹ́ àwọn olórí wa lábẹ́ Ifágbèmí Ifájọbí, olórí olúwo ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ worldwide nígbà náà, àti àwọn aláṣẹ ìjọ kọ̀ọ̀kan. ní gbogbo gbàtà bá ti dé àpérò ọ̀rọ̀ ìwé ẹ̀sìn yìí ni ó máa ń jẹyọ ńbẹ̀ pé báwo ni o, bọ̀lẹ̀ bá dé o, báwo lẹ́ ṣe rí o. lọ́dún kìíní wá ní lágbára Ọlọ́run títí oṣù tó ń bọ̀, oṣù mẹ́fà sí bàtà wà yìí ìwé ẹ̀sìn yóò jáde. lọ́dún kejì ìwé ẹ̀sìn yóò jáde, ó máa jáde, ó máa jáde, ó máa jáde, làbáwọ̀ ọdún mẹ́ta. ṣé mọ̀ èsì kan ṣoṣo yìí ni àwọn tó ń jábọ̀ fún wa ní ìpàdé àpérò ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ ńgbà náà ló ń fọ̀ lẹ́nu. báyìí ni èmi Awúrelà gbéra tí mo lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ International Council for Ifá Religion ní ẹ̀kúnrẹ́rẹ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ wọn ni mí, bọ̀ kákọ̀lọ̀ pàdé ń jọ general meeting kábọ̀ wálé ní tiwa. mo wá ṣẹ̀ṣẹ̀ lọ di ọmọ ẹgbẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, gbogbo tó yẹ kéèyàn ṣe kéèyàn tó di ọmọ ẹgbẹ́ mo wá lọ ṣe, mo wá di ọmọ ẹgbẹ́. mo wá wà láàárín ìrìnàjò yìí, mo wá rí pé àwọn ìgbìmọ̀ tó ń ṣe ìwé ẹ̀sìn yìí, àwọn kan pàápàá kò jọ pé wọ́n ti mọ bí wọ́n ti fẹ́ tó. àwa béèrè mọ́ láǹfààní láti béèrè lọ́wọ́ wọn tó ń ṣe ìgbìmọ̀ pé ń bo la bá iṣẹ́ ìwé yìí dé. wọ́n ní a ṣe dé òtúrá ni, ó sì ń ku òtúrá ìrẹtẹ̀ ọ̀ṣẹ́ òfò kí Ifá ó pé. ó dà àwọn ọba tó wà nílẹ̀ ṣe jáde, àwọn èèyàn ń retí ìwé yìí, a rí i pé kò tí ì ní orí. èyí ló fi padà sílé nínú ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ ọjọ́ náà. nígbà tí àpérò míì dé, mo wá wà nípàdé àpérò. àṣepàdé náà ní Ọ̀fìn Ìṣàgámù ní ọjọ́ náà ní ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ tó wà ní Hospital Road ní Ọ̀fìn Ìṣàgámù láti ṣe ìpàdé àpérò ọdún náà. mo wá láǹfààní àti nígbà tó yẹ pé ọ̀rọ̀ ìwé ẹ̀sìn yìí la tún dùdùdùdùdù nínú àpérò yìí, táwọn olúwo wa tún sọ pé wọ́n ti ń ṣe lọ díẹ̀ ló kù, ó máa tó jáde. kí ló ń jáde? èyí ló mú mi náwó sókè pé àbọ̀rọ̀ àbọ̀yé o, ẹ̀yin ọ̀gá wa ọlọ́gbà àtọ́ o, tẹ́ ẹ̀ bá wò pé kí ni Awúrelà ń sọ, mo ní interest lórí ọ̀rọ̀ ìwé ẹ̀sìn àgbáyé yìí, tẹ́ ẹ bá fi iṣẹ́ yìí rán mi, tẹ́ ẹ bá fi iṣẹ́ yìí rán mi o, mo ní interest lórí ọ̀rọ̀ ìwé ẹ̀sìn àgbáyé, tẹ́ ẹ bá lè fi iṣẹ́ yìí rán mi. báyìí ni olórí olúwo wa ìgbà náà, olórí olúwo ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ tó jẹ́ ẹni ọ̀wọ̀ jùlọ Adédọ̀tun Ifágbèmí Ifájọbí, ọba náà sókè, wọ́n ní ẹ má jẹ́ àdúró, ẹ má jẹ́ àdúró. Awúrelà, mo ní bẹ́ẹ̀ ni, mo ní yẹsà. wọ́n láwọn yọ̀ǹda fún mi tinútinú tọkàntọkàn kí n lọ gbìyànjú agbára mi lórí ìwé ẹ̀sìn yìí tí n bá rí ṣe. tí n bá rí ṣe o, òun ni gbogbo ayé ó lò. mo ní mo gbọ́. bàtí mo bọ̀ wálé,
mo wá bèèrè lọ́wọ́ ara mi pé ṣé wọ́n rán mi níṣẹ́ yìí lóòótọ́ àbí wọ́n dààmú mi àbí wọ́n kọ̀ tì mí sí iwájú. Ṣẹ̀mọ̀lẹ́yìn àpérò atúnípàdé kan tá a máa ṣe pàdé pọ̀ nínú pàdé ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ tẹsẹ̀ tó jẹ́ pàdé àwọn aláṣẹ ajíhìnrere. Nígbà tí ìpàdé yìí láǹfààní àti wáyé mo wá lọ sí pàdé yẹn bó tilẹ̀ jẹ́ pé ìpàdé tá a lọ yẹn kò kàn mí bọ́n mo lọ ń jọ́nà torí mo fẹ́ rí olórí olúwo bá sọ̀rọ̀. Nígbà tó parí ìpàdé tó bọ́ sínú yàrá mo wá lọ bá wọn mo ní àbọ̀rọ̀ àbọ̀yè bàbá nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìwé ẹ̀sìn yìí ìdánwò lèmi lọ ṣe o láti mọ̀ bóyá lóòótọ́ ló rán mi iṣẹ́ yìí àbí wọ́n dààmú mi ni. Nígbà tó kù àwọn nìkan nínú ilé tó sí ọ̀pọ̀lọpọ̀ èrò ńbẹ̀ mọ́ mo wá lọ bá wọn pé nígbà tí mo délé mo yẹ gbogbo odù Ifá wò odù bàtà pè ní 256 yìí lọ́dọ̀ tèmi kò pé 256 o mo ní mo rí 240 mo ní 240 ni mo rí ó ní báwo ni mo ṣe gé mo ní kò bo mo ní ẹsẹ̀ 15 times 16 ni mo ní 16 times 16 is for 15 times 16 is for 240 mo ní kò pé 256 yìí wọ́n ló dáa èjì ògbè títí dé òfin méjì tí mo yọ lórí rẹ̀ nǹkan bo mo fún yẹn sí mo lóòótọ́ mà ní ẹ̀wọ̀n ní èjì ògbè ni màá fi kún ògbè yẹ̀kú tí ó fi di 16 ọ̀yẹ̀kú méjì ni màá fi kún ògbè ọ̀yẹ̀kú lógbè tí ó fi pé 16 wọ́n fa balẹ̀ ṣe àlàyé ṣé mi náà mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo lọ béèrè ìbéèrè tó ta kókó tó bá yẹ pé wọn ò rán mi iṣẹ́ wọn ò dàgbé mọ́ mi tàbí kọ́ńtọ́n pé wo àwọn ìlànà wàhálà ti pọ̀ jù lọ́jọ́ bá wá ṣe lè yí ẹ àmọ́ lọ́jọ́ náà ẹni ọ̀wọ̀ jùlọ Adédọ̀tun Ifágbèmí Ifájọbí olórí olúwo ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ ṣe ló gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́yọ̀nà náà ẹ̀ fún mi ní 1 by 1 èyí ló jẹ́ kí inú mi dùn pé dájúdájú tí n bá ríṣẹ́ ìṣe wọn máa gbà lọ́wọ́ mi wọn rán mi iṣẹ́ lóòótọ́ èyí ló mú mi tẹ̀ sí ìrìn àjò nígbà tí mo dé sílé ṣé nígbà tí mi ti ń kọ́fá òṣòro ẹ̀dá àwọn òṣòro tó bá ti dé ẹnu ọ̀nà mẹ́rin tó bá ti wọlé ká fi parí ìtàn. Nígbà tí èmi ti ń kọ́ Ifá ni mo ti ní àǹfààní àti jẹ́ ọmọ ẹgbẹ́ Ajagunmọ̀lẹ̀ lóde Àjàláyé tèmi dẹ̀ ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wà nílé Ajagunmọ̀lẹ̀ tó ti pé tá a bá wọbẹ̀ gbogbo tá a fẹ́ ní ìmọ̀ á rí èyí ló mẹ́mi náwó sókè o wípé mo ní interest sí ọ̀rọ̀ ìwé ẹ̀sìn yìí mo sì ti jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Ifálọba ti ìpínlẹ̀ Èkó nígbà náà so nígbà náà mi ò ṣe ju nǹkan mẹ́ta lọ mo jẹ́ ọmọ ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ mo jẹ́ ọmọ Ajagunmọ̀lẹ̀ mo sì jẹ́ ọmọ ẹgbẹ́ Ifálọba nípínlẹ̀ Èkó léyìí tó di àpapọ̀ odù cultural association lẹ́nìí Ifálọba ló di cultural association. Nígbà tí mo wá dé láti ìpàdé Adúláwọ̀ tí mo ti pé lóòótọ́ wọn fún mi ní òmìnira àti ṣe ìwé ẹ̀sìn yìí èyí ló mú mi tí mo fi fọ́ ó di ìpàdé Ifálọba mo lọ sí ilé Ajagunmọ̀lẹ̀ mo lọ bá wọn ṣe pàdé báyìí o mo fẹ́ tọ́ bá àwọn kankan nílé irúnmọlẹ̀ yìí wọ́n ní mi ò ní lè kọlẹ̀kùn kankan mi ò ní àǹfààní àti gbọ́ nǹkan kan nílé irúnmọlẹ̀ yìí láì jẹ́ pé ènìyàn jẹ́ ọba aládé tàbí ọba irúnmọlẹ̀ tàbí kó jẹ́ àràbà àbí olúwo kò ní àǹfààní àti kọlẹ̀kùn yìí lọ́kùnrin. Mo wá gbójú sókè ọ̀rọ̀ náà kọ mí lóminú mo wá padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó mo wá bá àwọn Ifálọba mo ṣàlàyé tí mo rí ní àbọ̀ ilé Ajagunmọ̀lẹ̀ láti má fa ọ̀rọ̀ mi gùn àwọn ẹgbẹ́ Ifálọba wọ́n ṣe bẹ̀bẹ̀ lọ́jọ́ náà èyí tó di àpapọ̀ odù cultural association lẹ́nìí ká máa dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn àpapọ̀ odù cultural association tẹ̀ní yìí tó jẹ́ Ifálọba lánàá kíá ni wọ́n ṣètò wọ́n gbé ètò competition kékeré kan lẹ̀ láti fi mọ talent tó tọ́ sí ọba Ẹ̀dó Onífá ti ìpínlẹ̀ Èkó nígbà tó ti mọ̀ pé máa yege ṣẹ̀mọ̀ wọ́n mọ̀ pé mo máa yege báyìí ni mo ṣe di ọba Ẹ̀dó Onífá ti ìpínlẹ̀ Èkó lọ́fẹ̀ẹ́ lófù látara pé mo gbaṣẹ́ ìwé ẹ̀sìn ní ṣíṣe o torí pé mo fẹ́ ṣe ìwé ẹ̀sìn yìí ni mo ṣe di ọba Ẹ̀dó Onífá ti ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn tí mo kó lórí tí mo kó ń bẹ̀
mo wá padà sí ilé Àjàgùnmọ̀lẹ̀ láti lọ jẹ́ kí gbogbo wọn mọ̀ pé mo ti di ọba Ẹ̀dó o. Nígbà tí wọ́n mọ̀ pé mo ti di ọba Ẹ̀dó ní fásitì ìpínlẹ̀ Èkó, wọ́n wúre fún mi, wọ́n ṣe orò tó yẹ kó ṣe fún mi. Wọ́n ní nísìnyí mo ti tó ilé mọlẹ̀ wọ̀. Báyìí ni mo wá délé mọlẹ̀, mo bẹ̀ sí ní kó àwọn tí mo fẹ́ kó ń bẹ̀, mo bẹ̀ sí ní gbẹ́jẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kó ń bẹ̀. Nígbà tá a dé yàrá kan, a pè ní yàrá àmúlẹ̀. Nígbà dé yàrá àmúlẹ̀, ibẹ̀ bá tún ti gbọ̀ngbọ̀n. Kò sẹ́ni tó lè gba ẹ̀kọ́ kankan ní yàrá àmúlẹ̀ tí ò bá jẹ́ àràbà. Àbí ẹni tí àràbà bá rán wá. Ìyẹn fi hàn pé dandan kọ́ ni kí n jẹ́ àràbà o. Tí n bá fẹ́ gba ẹ̀kọ́ mi níbẹ̀ yẹn, ó gbọ́dọ̀ jẹ́ àràbà ló rán mi lọ bẹ̀. Mo gbọ́dọ̀ ní àmì pé àwọn àràbà ló fi ṣe rán mi. Báwo mo ṣe fẹ́ ṣe é? Ibẹ̀lẹ̀ tí máa ń gbọ́dọ̀ àbálọ́bá ṣe orò débì kan tó bá dẹnu ọ̀nà gbódù wá dá orin wípé àràbà ló rán mi wá ṣèwé bàbá èmi àràbà o bàbá èmi àràbà yéyé àràbà ló rán mi wá ṣèwé o yéyé ayé àràbà ló rán mi wá ṣèwé bàbá èmi àràbà o bàbá èmi àràbà. Nínú ìtàn mi tí mo ń bá bọ̀ báyìí ni mo ṣe wò pé kò sí tí mo kàn tó kàn mí gbọ̀gbọ̀n láti ṣe ju kí n lọ kó àjọ àràbà jọ nípínlẹ̀ Èkó. Báyìí ni mo gbìyànjú agbára mi o tí mo bẹ̀ sí ní tilédélé tí mo tọ̀ dẹ̀dẹ̀ dọ́dẹ̀dẹ̀ bí mo ṣe wọnú agbami àjọ aláràbà rèé láti kó àjọ àràbà onífá ti ìpínlẹ̀ Èkó jọ. Àmọ́ nígbà tí a kó àjọ àràbà ìpínlẹ̀ Èkó jọ tán pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ètùtù tá a tẹ̀fá tájọ yìí di ẹgbẹ́, ní tó yà mí lẹ́nu ni pé bí mo ṣe rojọ́ ẹnu mi tó àwọn àjọ àràbà yìí wọn ò gbà láti rán mi iṣẹ́. Kàkà kí wọ́n tún wá fi ṣẹ́ rán mi lọ lé irúnmọlẹ̀ ṣe lọ tún sọ pé mi ò lè bá wọn jókòó pàdé pọ̀ mọ́ torí mi ò kí ń ṣe àràbà. Ìyẹn nìkan ṣoṣo ló kọ mí lóminú jù nínú ìrìnàjò yìí. Elómi fi padà sọ́dọ̀ Ọ̀fà because ilẹ̀kùn ti tì. Bí n bá jẹ́ àràbà, àràbà gbọ́dọ̀ fi ṣẹ́ rán mi. A sì ti kó àjọ àràbà jọ. Ẹgbẹ́ àràbà tó wà nípínlẹ̀ Èkó, mi ò ń ṣe àràbà, àràbà sì tó rán mi iṣẹ́, wàhálà bá já sí pàbó. Kí ni mo ṣe máa ṣe eléyìí? Eléyìí ló mú mi gbéra tí mo bi Fá léèrè wípé ìwọ Fá kí n lọ wá àràbà kí n joyè àràbà yìí màá rí jẹ́ oní bẹ́ẹ̀ ni. Mo sì ní ọ̀rẹ́ kan nínú àwọn ọba aládé lágbègbè Ẹ̀pẹ́ olóògbé kọ́lọ́run fọ̀run kẹ́ wọn ọba Ọlọ́fin Àjáyè ti ìlú Òrùgbó àná. Èmi ò tiẹ̀ bèèrè kankan lọ́wọ́ Fámọ́mù kan lọ́wọ́ pé àníbá dọ́dọ̀ ọ̀rẹ́ mi tábàjọ sọ pàbí bá ṣe jọ wà wọ́n á fún mi ní àràbà ìlú Òrùgbó nígbà tó sì babaláwo kankan ń bẹ̀ tẹ́lẹ̀ torí a lè lọ tọrọ àràbà nílùú tí babaláwo bá gbé wà torí babaláwo tó wà yẹn ó ti ṣíwájú wa. So báyìí ni mo ṣe lọ sí ìlú Òrùgbó àmọ́ ó ṣe mí láàánú pé nígbà tí mo dé ìlú Òrùgbó wọn ò fún mi ní oyè àràbà. Mo wá padà wá bá Ifá torí pé ó bá ìtìjú dé fún mi pé adúrú mi kí n máa wá tọrọ oyè káàkiri irú kí leléyìí ṣùgbọ́n mi ò ní choice torí iṣẹ́ tí mo gbé dání kò tí ì ṣe. Eléyìí ló mú mi tí mo fi mẹ́ta ntẹ́ní tí mo méjì àdìbò tí mo gboko Fá lọ. Ifá gbà mí ìlú wo gan ló rán mi tí màá ti rí àràbà yìí mú wálé. Ẹ má jà kọ̀hún Ifá ti Fá ní ṣíṣe. Ifá ní kí n máa lọ sí ìlú Èjìrìn. Ó ní ìlú Èjìrìn ní kí n máa lọ. Mo wá gbéra mi ò gbèsùgbègbà mo fọ̀ ọ́ ó di ìlú Èjìrìn. Gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ìlú tẹ́ ẹ gbọ́dọ̀ máa wúre fún ìlú Èjìrìn. Ọba tá a gbọ́dọ̀ pọ́nlé ni ọba Ràfíù Ìṣọ̀lá Eléjìrìn ti ìlú Èjìrìn. Ọba Èjìrìn ò mọ̀ mí rí o kò ń ṣọ̀rẹ́ mi o ṣe ọ̀pọ̀ ọ̀rẹ́ mi lọ́lọ́fin tí mo kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan. Eléjìrìn oṣù ọ̀rẹ́ mi ò débẹ̀ rí o. Lóòótọ́ ni àwọn baba ńlá mi tàn mọ́ Èjìrìn ṣùgbọ́n mi ò dé Èjìrìn rí. Mi ò lè sọ bẹ́ẹ̀ ìyá mi gbé mi wọbẹ̀ nígbà mo wà ní kókó o ṣùgbọ́n tí mo ti lójú lágbárí mi ò dọ́jà Èjìrìn rí.
mo ò déjìrìn rí Ifá ló wá rán mi lọ ọbẹ̀ mo wá dèlú Èjìrìn mo ṣe kábíyèsí forí adé kábíyèsí kí mi tọ̀yàyà mo ní kábíyèsí Ifá ló rán mi wálẹ̀ yìí ó ní wá ṣàwọ̀ ọjọ́ mélòó mẹ́ta kan nílẹ̀ yìí torí náà kọ́ mo fẹ́ ibi tí màá ti dé sí tí màá ti máa ṣàwọ̀ bí ilé Ifá lẹ́sẹ̀kẹsẹ̀ ọba ti pe àwọn ìjòyè rẹ̀ mùsùlùmí lọ́ba o mùsùlùmí lọ́ba Eléjìrìn o tó ń ṣe ọdún tí ò fi ọdún Iléyá ṣeré o mùsùlùmí lọ́ba Eléjìrìn o kẹ́ máa bá mi bọ̀ o torí ènìyàn ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ o èèwà lẹ̀sìn o a lè fi ẹ̀sìn jọ́ọ̀jì èèyàn o ọba Eléjìrìn mùsùlùmí ni o kò mẹ́bọ kò mọ nǹkan kan o tó fi dórí ipò Èjìrìn o ó lọ gẹ́tì ilé pọ̀jù ẹgbẹ́ lọ wálé fún kíyá wọn ti gẹ́tì yàrá fún mi bí ìyá méjì mẹ́ta ìyá tí màá máa sùn ìyá tí màá fi ṣe lé fá ibi tí màá kóró mọlẹ̀ sí lẹ́yìn ìkùlé báyìí wọ́n ti gbà mí lálejò nílùú Èjìrìn nígbà tí mo lé tẹ̀tọ́ mo ní kábíyèsí bàbá mi ò ní lè máa ṣàwo nínú ìlú tí ò bá nífà ẹja tẹfà ìlú Èjìrìn ó ló ti yá bóyá tí fáwọn mi wá ṣe ńlẹ̀ nínú kíyá àti tẹfà ìlú Èjìrìn a ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀sẹ̀ fún Ifá l'Èjìrìn nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní gbọ̀sẹ̀ mo wá tó lọ bá ọba yìí nínú ilé mo ní kábíyèsí bàbá mo ní ẹ jẹ́ mọ̀ pé nǹkan kan ni mo wá sílùú yìí tí Ifá fi rán mi wálẹ̀ yìí ó ní kí ni nǹkan náà mo lóye ni ó ní kí n lè oyè náà mo ní mo fẹ́ àràbà ìlú Èjìrìn mo ní mo fẹ́ jẹ́ àràbà ìlú Èjìrìn torí mo fẹ́ lò ó nínú àwọn ìrìnàjò tí mo gbà kí n lè jẹ́ aláṣeyọrí ó ní ṣe n tó kù fún mi nìyẹn ọba Ràfíù Ìṣọ̀lá Eléjìrìn ẹ̀mí rẹ̀ máa gun mo lérí lẹ́ka gbọ́jọ́ ìlú oṣojú rẹ̀ mo dúpẹ́ ọ̀pọ̀ ọba ló ti wàjà àmọ́ ó sì wà láyé ikú òpárùn ògbèdè nítorí pé ó gbọ́dọ̀ fojú ara ẹ̀ rí èní ó sì gbọ́dọ̀ rí ìkójáde ìwé yìí mo sì lérí lẹ́ka mo ń bá rúmọlẹ̀ sọ pé bí ìwé yìí bá ti ṣe ń jáde báyìí ìlú Èjìrìn gbọ́dọ̀ máa jáde sáyé bí ìlú ìwé yìí bá ṣe ń di mímọ̀ ìlú Èjìrìn gbọ́dọ̀ máa di mímọ̀ bí ògo ìwé yìí bá ti ń tọ̀ táyé ògo ìlú Èjìrìn gbọ́dọ̀ máa tọ̀ bẹ́ẹ̀ ni mo ti ń sọ ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni mo ti ń sọ Ọlọ́run dẹ̀ ń bá mi gbọ́ ó dẹ̀ bá mi gbà ó dẹ̀ máa gbà délẹ̀délẹ̀ torí gbogbo ire tó ṣí lọ l'Èjìrìn yóò ṣí padà bọ̀ síbẹ̀ ẹ̀yin ènìyàn mi báyìí ni ọba Eléjìrìn ó máa fún mi láràbà ìlú Èjìrìn pé ṣe bí ọmọ babaláwo ní Fàràbà jẹ mo ní ẹ èmi dẹ̀ ní babaláwo tó wà l'Èjìrìn bá mo ní ẹ kò sì sí babaláwo kankan tó bá mi jù yàtọ̀ sí oníṣègùn kí n lọ máa ṣe tí bá ṣe ń bẹ̀ yóò ṣe é ṣe báyìí ni mo ṣe di àràbà ìlú Èjìrìn mo tún wá dé pàdé àjọ àràbà ìpínlẹ̀ Èkó mo lẹ́yìn bàbá mo dúpẹ́ o mo ti di àràbà o ní ẹgbẹ́ tí mo dálẹ̀ nígbà tí mo ń ṣe àràbà ńkọ́ mo ní mo ti di àràbà o wọ́n láwọn ò gbà ṣe ni kí n tún lọ gbà ìwé wá àṣeyàn tó máa ń purọ́ oyè àṣeyàn máa purọ́ oyè tí ò jẹ́ kó sọ pé òun jẹ́ èmi ò mọ̀ mo tún dọ́dọ̀ bàbá yìí ẹni tó fún mi ní nǹkan ṣe mọ̀ ó yẹ kára tì mí láti tún lọ bá pé mo nídìí ìwé ọba yìí tún kọ̀wé ó tún sáìnì ẹ̀ ó tún fún mi pẹ̀lú ọtí ó wá mú 10,000 naira sínú envelope pé kí n fún àwọn àjọ àràbà lẹ́kọ̀ọ́ pé òun lòun fi mi já àràbà ìlú Èjìrìn. nígbà tá a dé ìpàdé àjọ àràbà tí mo submit ìwé ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn àjọ àràbà yóò tún gbà mí gbọ́ lẹ́yìn tó rí lẹ́tà ọba wọ́n tún ṣe níṣe ni kí n pe ọba Eléjìrìn àwọn fẹ́ gbóhùn ẹ̀ n bá kí fóònù mọ́lẹ̀ n bá pe kábíyèsí bàbá mo ní kábíyèsí o àwọn awo Èkó wọ́n fẹ́ gbóhùn yín o bóyá lóòótọ́ yìí lẹ fún mi láràbà Eléjìrìn àbí mo lọ jí i torí àwọn mọ̀ pé kò sí babaláwo Eléjìrìn kábíyèsí ní gbẹ́bọ̀ fún wọn gbẹ́bọ̀ fún lórí wọn ń bẹ̀ ó ní tẹ́ ẹ̀ bá fi awúre lálẹ́ tẹ́ ẹ̀ ń wá lẹ́yìn òbí lẹ́yìn iṣu kan ẹ̀ kọ́ nídìí ewúrà èmi Eléjìrìn èmi Ràfíù Ìṣọ̀lá Babátúndé Eléjìrìn ti ìlú Èjìrìn èmi ni mo fi awúre là jẹ àràbà ìlú Èjìrìn tẹ́nìkan dẹ̀ lè rí nǹkan kan ṣe sí ara wọn ṣe sí bí mo ṣe ní àǹfààní àti máa bá wọn jókòó níjọ àràbà ìpínlẹ̀ Èkó nù o
eléyìí ló fún mi ní òmìnira ìlú tá a gbọ́dọ̀ máa wúre fún nílùú Ejìnrìn. Ẹ wá wò ó, lẹ́yìn tí mo wá jẹ Àràbà ìlú Ejìnrìn tán, tí mo ti wọlé irúnmọlẹ̀, tí mo ti kọlẹ̀kùn, tí mo ti náfààní àti kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ nílé mọlẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí oyè Àràbà mọ́lẹ̀ ní ìlú Odò Ọmọlà tó wá fi bẹ̀ mí lé. Ẹ dá mọ́sọ̀ fún Ọ̀rúnmìlà. Ọmọlà ti ìlú Odò Ọmọlà ó tọ̀ mí wá sí ilé yìí ni Ifá Ogbó Àjàgùnmọ̀lẹ̀ Olúwo lóde ọ̀run. Torí pé nígbà tí mo ti wọlé bó ṣe ríre o, nígbà tí mo wọlé Àjàgùnmọ̀lẹ̀ ní yàrá Àràbà, ẹ̀sùn wáyé wípé ààbọ̀ fápọ̀ mọ́rúnmọlẹ̀ mọ́, níṣe la ti ń pín ayé sọ́tọ̀ọ̀tọ̀, à ń dá Ifá bọ, à ń dárúnmọlẹ̀ ṣe lọ́tọ̀. Ọmọlà lòun ò fẹ́ bẹ́ẹ̀, a gbọ́dọ̀ sopọ̀ torí ìkan ṣoṣo lòun fi ṣe. Èyí ló mú mi tá a fi lọ bẹ̀rẹ̀ ọdún Ifá ìpínlẹ̀ Èkó, torí yẹn náà wà ní ètò tẹ́lẹ̀ tí mo papọ̀ ńgbà tá a lọ dá àjọ Àràbà lẹ̀ tá a gbé síwájú wọn. So nínú ọdún Ifá ìpínlẹ̀ Èkó yìí tá a ti ṣe pamphlet ni ọba yìí ti mọ̀ mí, mi ò rí rí, kò rí mi rí. Bọ́ba yìí wo activities mi nínú ètò ọdún Ifá ìpínlẹ̀ Èkó, ó dẹ̀ ń fẹ́ àgbà wo bẹ́ẹ̀ nílùú ẹ̀ tó lè bá òun mójútó ìlú, torí pé ìlú yẹn ti dọ̀bálẹ̀ nígbà náà ti ń sùgún. Lọ́ba ṣe tọ̀ mí wá sílé, àdírẹ́sì mi ló fọ́lò, wọ́n dẹ̀ wá bá mi. Àwọn fẹ́ kí n wá jẹ́ Àràbà ìlú àwọn, kí n wá jẹ́ Àràbà ìlú Odò Ọmọlà wọn ní bẹ́ẹ̀ ni. Ọlọ́run mà tóbi o. Àràbà tí mo sì ń bì kan tán fún mi, tí mo débì kan tán fún mi, lẹ́tí wá fi lọ̀ mí lọ́fẹ̀ẹ́ yìí, mi wà níkọ̀. Mo ṣùgbọ́n kábíyèsí bàbá, ọba yìí fàràbà jẹ o. Ọba kankan kì í fi Àràbà jẹ. Ìlú tẹ̀yìn tó wá wà yìí babaláwo ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ẹ wà fún mi láàyè kí n lọ ṣiṣẹ́ láàárín àwọn babaláwo ìlú yìí. Táwọn babaláwo ìlú yín bá gbà pé kí n jẹ́ Àràbà wọn, máa gba Àràbà yìí lọ́wọ́ yín. Ṣùgbọ́n tó bá ti lẹ́ni tó fẹ́ jẹ́ Àràbà yìí, èmi náà ti jẹ́ Àràbà kan, máa fún ẹni yẹn láràbà. Màá wá dúró tì í, àjọfọ̀ ló mọ́. Kábíyèsí ni mo ṣe o. Bí mo ṣe tẹsẹ̀ sí Odò Ọmọlà nìyẹn, lóòótọ́ mo rí ṣe àwọn awógbà ní kí n lọ jẹ́ Àràbà. Bí mo ṣe di Àràbà méjì pọ̀ nìyẹn. Tí mo ń jẹ́ Àràbà Ejìnrìn, tí mo ń jẹ́ Àràbà Odò Ọmọlà. Lọ́jọ́ yìí ni mo wá gbé Àràbà Ejìnrìn, mo wá fi pamọ́ di ọjọ́ òní. Mo tọ́jú Àràbà Ejìnrìn, mo gbà kẹ́nikẹ́ni pè mí ní Àràbà ìlú Ejìnrìn. Mo wá lo Àràbà Odò Ọmọlà. Àràbà Odò Ọmọlà ni gbogbo ayé wa mọ̀ mí títí tàbí ń bá iṣẹ́ ìwé yìí lọ. Lẹ́mi tí mo wá tọrọ Àràbà ńjọ́ náà lọ́hùn, mo máa ti di Àràbà olórí awo tìpínlẹ̀ Èkó lẹ́ni lábẹ́ ẹgbẹ́ àpapọ̀ Odù Cultural Association yìí kan náà tó fi mí jẹ ọba Ẹdó Onífá níjọ́ kìíní àná. Ṣé wá rí báyìí? Ebi tí mo lọ tọrọ Àràbà ń lu kékeré, mo ti wá dolórí awo lẹ́ni torí ìwé yìí ni o. Gbogbo oríire tí mo sọ ìwé yìí ló kó wá bá èmi náà. Dájúdájú ẹnikẹ́ni tó bá gbèjà irúnmọlẹ̀, ó máa rí èrè jẹ lẹ́sẹ̀ irúnmọlẹ̀. Kí n má fọ̀rọ̀ mi gùn torí àkókò mi ò pọ̀. Báyìí ni mo ń bá iṣẹ́ ìwé yìí lọ pẹ̀lú àwọn ìjọ. Lórí ọ̀rọ̀ ìwé yìí náà lónírúurú ṣẹlẹ̀ tí ìjọ Ọ̀rúnmìlà Àpapọ̀ Odù Traditional House of Worship International tó fi ṣẹlẹ̀ rú o, tó fi wá fi di nǹkan tóun náà di lénìí, nítorí pé a fẹ́ kó irúnmọlẹ̀ papọ̀ gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe ṣe kí ni o wọ́n ṣe pa. Níbo ni mo fẹ́ jáde sí? Àwọn tẹ́ ẹ wá ń wò lórí ìjókòó lẹ́ni yìí, àwa ni Àpapọ̀ Odù Cultural Association. Àwa ni ìjọ Ọ̀rúnmìlà Àpapọ̀ Odù Traditional House of Worship International. Àwa ni ọmọ Àjàgùnmọ̀lẹ̀ tá à ń ṣojú Àjàgùnmọ̀lẹ̀ lóde Àjàláyé. Àwa náà tún ni International Forum Àràbà Lagos State. Nígbàtí àti wá láǹfààní àti wọlé irúnmọlẹ̀, táwa kójọ tá a ti kójọ níwọ̀n bá ṣe lè ṣe é. Ó wá kú báwo ni ẹ̀kọ́ yìí, iṣẹ́ yìí ṣe fẹ́ di ti gbogbo àgbáyé. Ṣé mọ̀ pé ìjọ kan ṣoṣo ló sì fi iṣẹ́ rán mi. Nígbà tí mi ti wá gbede àwọn Ifálọba ti tẹ́wọ́ gbà á, lọ́ fi di ẹ̀ nígbà tó tẹ́wọ́ gbà á lọ́mi lọ́dẹ Àpapọ̀ Odù. A fẹ́ pa gbogbo ẹ̀ pọ̀. La fi di Àpapọ̀ Odù Cultural Association.
àpapọ̀ odù kó tó ṣẹ́jọ́ ló wá ṣẹ́pọ̀ pẹ̀lú ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù àwọn náà lọ ṣẹ́pọ̀ pẹ̀lú àjọ àràbà ń bá òun ló ṣe wá dé báyìí la gbéra nípínlẹ̀ Èkó nítorí pé agbéra ní àjọ àràbà ìpínlẹ̀ Èkó a lọ jí àjọ àràbà àgbáyé tó ti sùn a lọ jí ìdìde lẹ́yìn tá a wá jí ìdìde tán a wá gbé ìgbìmọ̀ jókòó pé báwo la ṣe ṣe ètò ìwé ẹ̀sìn yìí nígbà tí ọ̀rọ̀ ti rí bó ṣe fẹ́ rí àwọn ẹgbẹ́ tí a rò pé wọ́n ṣe ìwé ẹ̀sìn bọ́gbà náà ìjà tó ti dé láàrin wọn wọ́n ti pín sí méjì apá kan ń bẹ nífẹ̀ẹ́ ìkan gbé Èkìtì lọ àwọn tó wá wà ń fẹ́ àwa bá wọn jókòó pọ̀ pẹ̀lú pàdé báwo la ṣe ṣètò ìwé yìí tí ó fi yọrí àwa bẹ̀rẹ̀ pàdé lórí rẹ̀ báyìí la bẹ̀rẹ̀ sí ní ṣe pàdé láti ìletò sí ìletò adé Ìbàdàn adé Ọ̀yọ́ adé Ìsẹ́yìn adé Ògbómọ̀ṣọ́ akáàkiri adékòó akáàkiri o adé Ìkálẹ̀ Èkìtì Pupa adékìtì káàkiri láti lọ ṣèpàdé yìí nígbà tá a parí gbogbo ìpàdé yìí bọ̀ nílùú Ìbàdàn láti wá pinnu pé iṣẹ́ ìwé ẹ̀sìn yìí a rí i pé ó yọ igun ó wá yọ igun ó jẹ́ mẹ́ta la lè pín ìwé ẹ̀sìn sí gbogbo àgbáyé ẹ gbọ́ mi mẹ́ta la lè pín ìwé ẹ̀sìn sí a gbọ́dọ̀ kọ ògúdúgudu ẹyọ kódà tá a bá kọ gbogbo ẹyọ fá ilé ayé yìí sínú ìwé ńlá mẹ́fà kó lè gbà á àdẹ̀tún nílè gbé agbègbè ní òjẹ́ a ní kí wọ́n kọ́ ní ògèrè kó má nítàn nínú ìyẹn dúró a fẹ́ ìlànà ẹ̀sìn tí ó jẹ́ ohun kan tá gbé ohun kan tá lùkù ìyẹn náà dúró ká mọ̀ pé báyìí la ti ń ṣèṣin bí báyìí o báyìí ní ìlànà ẹ̀sìn wa o èyí ní ìlànà ẹ̀sìn wa o èyí ní ìlànà ẹ̀sìn wa o àwa fẹ́ ìwé ẹ̀sìn akọkọ̀tàn ṣùgbọ́n tó ní ohun Ifá tó fìdí ẹ̀ múlẹ̀ ń bẹ nígbà tá a parí ìpàdé yìí àwa a pín ẹyọ ògbúrúgúdú ẹyọ yìí fún àwọn International Council for Ifá Religion ẹ̀ka ti Ilé Ifẹ̀ Ifẹ̀ branch lábẹ́ ọ̀jọ̀gbọ́n Dr. Abiodun Agboola pẹ̀lú Ifáyẹmí àti àwọn àràbà ọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó má bínú àwọn tó jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́yá ìwé ẹ̀sìn fún Ifá Council nìyẹn ẹyọ Ọ̀fà kìkìdá ẹyọ Ọ̀fà nìkan la gbélé wọn lọ́wọ́ pé kí wọ́n lọ kọ́ wá tí gbogbo wájọ panupọ̀ tá a pín fún wọn. àwa pín ìlànà ìsìn tó jẹ́ pé ètò ìsìn ìgbéyàwó ìsìn ìṣílé ìsọmọlórúkọ nǹkan kan a pín gbogbo eléyìí pẹ̀lú orin àdídùn tó rọ̀ mọ́ a pín fún àjọ àràbà lágbàáyé. lẹ́ni tó wà lábẹ́ àràbà owó labí owó dọ̀tun àwòrè ni olùṣẹ̀ṣe àgbáyé ẹ̀ẹ̀kùn onífà ọlọ́jà ń kùn bá a bá porí akọni àfidà lálẹ́ gàràgà mojúbà àgbà o. àwa pín àkọkọ̀tàn èyí ni ohun tí kò sunwọ̀n tí wọn kò gbọdọ̀ ṣe ìwọ kò gbọdọ̀ jèjì ìwọ kò gbọdọ̀ rẹlẹ̀ báyìí la ṣe ṣẹ̀dá ayé èyí ni ìrìnàjò irúnmọlẹ̀ báyìí ni ó ṣe wà báyìí láyé ṣe gún gbogbo tó jẹ́ ìtàn bá a ṣe pín awo bí awo ṣe ń jẹ́ awo bí ayé ṣe ń jẹ́ ayé a pín eléyìí fún àpapọ̀ odù a pín fún àwọn àpapọ̀ odù cultural association pẹ̀lú àjọṣepọ̀ ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù traditional house of worship international. lẹ́yìn tá a pín eléyìí báyìí ní kálukú wa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àmọ́ nígbà tá a máa pínṣẹ́ èmi Fálékè Awúrelà amúfáhùn ní náà ni mo tún jẹ́ alákòóso ti àjọ aláràbà tí mo jẹ́ alákòóso fún ìjọ àràbà lágbàáyé ní ìgbà náà tí mo sì ti jẹ́ alákòóso fún àpapọ̀ odù lápapọ̀ náà ní ìgbà náà. báyìí ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní ribiribi bí mo ṣe ń ṣe ti orin tí mo ṣe lànà ẹ̀sìn ni mo ń ṣe àkọkọ̀tàn iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tá a yàn pẹ̀lú mi torí mo nígbìmọ̀ láwọn ìgbìmọ̀ mi tó bá mi ṣiṣẹ́ pọ̀ torí ẹnìkan ò lè jẹ́ àwádé o ọ̀pọ̀ èrò ní jẹ́jọ́ mọ́ o. lẹ́yìn èyí mo parí ìlànà ẹ̀sìn
mo parí ìtàn ìwé ẹ̀sìn náà, mo wá lọ jábọ̀ ìlànà ẹ̀sìn fún àjọ àràbà lágbàáyé. Wọ́n gbà á lọ́wọ́ mi, wọ́n gbé fún àwọn ìgbìmọ̀ tí ń lọ sọ́ di ọ̀tun, tó ń lọ dìrẹ́ẹ̀tì ẹ̀ tó máa di àgbélékà kó lè di àgbélélò. Báyìí ni àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ lórí yẹn tí mo kúrò ní alákòóso ìwé náà tó kù sọ́wọ́ àwọn ìgbìmọ̀ ní ìjọ àràbà lágbàáyé. Mo tún parí ìtọ́wọ́ mi náà, mo jábọ̀ ẹ̀ fún àpapọ̀ odù cultural association pẹ̀lú àjọṣepọ̀ ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù traditional house of worship international. Àwọn náà gbé odi àwọn náà yóò gbìmọ̀, wọ́n gbé fún wọn tó máa dìrẹ́tì ẹ̀, tó máa kọ́, tó máa ṣe é kà ní àgbélékà fún gbogbo ènìyàn tí ó fi di rírí fún gbogbo ayé. Àmọ́ lénìí Ọlọ́run wá ṣeun, ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù traditional house of worship international pẹ̀lú àpapọ̀ odù cultural association àti ìjọ àràbà international forum àràbà ti Lagos state ni àkọ́kọ́ yege iṣẹ́ ìwé ẹ̀sìn tó pé fún àwa. Ẹ pàtẹ́wọ́ fún wa. Àtẹ́wọ́ yẹn ò dúró o, àtẹ́wọ́ ọ̀tẹ̀ nìyẹn o. Ẹ ṣe ìyẹn ti di àtẹ́wọ́ ìfẹ́. Báyìí la ṣe yege. Nígbà tá a wá ti yege iṣẹ́ tó gbé fún àwa, ó kù ká sọ lórúkọ. Sòtórí ẹ̀ la ṣe pèsè síbí lénìí láti sọ ìwé náà ní orúkọ. Tá a bá ti wá sọ lórúkọ tán, a wá kìwé ìmọ́lẹ̀. Tálẹ́láńkì. A wá kìwé ìmọ́lẹ̀. A wá gbé lọ fún àwọn awo lágbàáyé. Mo ti rí ẹ ṣe. Bá ṣe máa ríre o. Tá a bá ti sọ̀wé ìlórúkọ tó ti jórúkọ, àwọn awo wà á kọ̀wé sí ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀. A lọ jábọ̀ fún adúláwọ̀ pé adé o, ṣùgbọ́n kìí ṣe adúláwọ̀ là á jábọ̀ fún. A jábọ̀ bí tá a bá ṣe dé, ó ti jórúkọ o. A ti sè lọ́bẹ̀, ó jìnnà òun rèé o. A ṣe ní fídíò, gbogbo ayé ó gbọ́ kí ladúláwọ̀ sọ fún wa nígbà tá a débẹ̀. Èsì tó bá fún wa àjọgbọ́n náà ni. Tàbá gbé kúrò bẹ́ẹ̀, a lọ jábọ̀ fún a wá pé ìpàdé ìjọ kìíní àná àjọ àràbà Ifá kanṣu àti àpapọ̀ odù. A tún pè padà sí Òtúnfẹ̀. A wá jábọ̀ tí wàá pé tán, àwa ti yege o, ọbẹ̀ sì ti sọ. Lénìí ibi tá a bá ṣe dé rè, a ti tẹ̀wé, a fẹ́ tẹ̀ ẹ́ ká lọ́ọ̀ṣì ẹ̀, a dẹ̀ fẹ́ gbé lọ sí ọ̀dọ̀ ìjọba kó bá wa dá sí i. Sọ̀tà bá tó wá kúrò nínú ìpàdé yìí, tààrà ọ̀dọ̀ ìjọba ló kù. A wá lọ sọ̀mítì iṣẹ́ yìí fún ìjọba. Ibi táwọn abadé rẹ̀ ó kù sọ́wọ́ ìjọba o. Tó bá ṣe pé ìjọba mẹ́ta lọ́kan ni yín lóòótọ́ o. Tó ṣe pé gbogbo àtàwà lẹ́bẹ̀ Nàìjíríà lẹ́jọba lé lórí. Ìwé tiwa rèé, ẹ bá a sọ di mímọ̀ fàgbáyé. Ìgbàgbọ́ mi sọ fún mi pé wọ́n ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ wa. Nígbà tó bá ti wá dọ́wọ́ ìjọba, ìgbà náà láwà fún ilé sí ọjọ́ tá a bá ṣe ìkójáde ìwé. Fúndi eléyìí, mo kí gbogbo àwọn ènìyàn mi wípé ìwọ̀nba ṣókí tẹ́sí lè gbọ́ nínú ìtàn bí ìwé ìṣèjẹ́ àti ìdí tó fi jẹ́ ọba àwa tá à ń sọ̀wé ní orúkọ rèé o. Ìṣe ni jẹ́ àríṣe láríkà, àríkà ni bàbá rẹ̀ dé. Ṣeré o. Ẹ káàbọ̀. Kúnlẹ̀. Sọ kúnlẹ̀ ni à. Ó yá gbélẹ̀. Ẹ káàbọ̀. Gbélẹ̀. Orí kan lẹ̀. Bisílẹ̀lẹ̀. Ẹ káàbọ̀ o. Kò ní bu yín lọ́wọ́ o. Ẹ dàgbà, ẹ dògbó o. Ẹ tó ẹni ìtàn láyé o. Tẹ́yìn náà lè kọ̀tàn láyé pé orúkọ tẹ́yìn jẹ́ èmi lolódùmarè fi rán. Ẹ wá arúgbó tó pa ránṣẹ́ sí wa o. Ẹ bọ ìkálẹ̀ kan. Ẹ bọ ìdí. Ẹ̀kan náà ni. Ẹ bọ ìdí wa.
àrokò rẹ o pé èyí ni orúkọ tẹ́ máa jẹ́ ẹ ti rí báyìí èyí ni orúkọ tí ìwé wa yóò ṣe kí ni o tí yóò máa jẹ́ tẹ́ ẹ̀ bá wá mọ̀ tó máa roko báwo lẹ́ ṣe rí kà ṣó yé yín ntọ́kọ ẹ̀ ṣó yé yín ṣó yé yín ntọ́kọ sílẹ̀ wọ́n ti mọ̀ pé ó lè má yé àwa táwọn kọ̀wé sí ìwé tí wọ́n tó ń kọ nù bẹ́ẹ̀ wọ́n wá fi ẹ̀bùn lé lórí ìwọ̀n sún tẹ̀síwájú ìwọ̀n sún tẹ̀síwájú báyìí. ẹ wo wọ́n fi ẹ̀bùn lé lórí eléyìí ni àmì tí yóò fi yé àwa yékéyéké tá a fi mọ iṣẹ́ táwọn ọ̀nà sí wa. Ọ̀yá ẹ̀yin òṣòro ẹ wá tú ẹ̀bùn yìí ẹ dà sórí pálí yẹn. ẹ kó dá sílẹ̀ lẹ́wọ̀n ẹ kó dá sórí kan ṣoṣo lójú ẹ lórí ẹ̀yìn. mo lè gbogbo àti ìrìbá ìpọ́n ti dà á ẹ máa wá aṣọ o torí àwọn kan ó pé òyìnbó ló kọ́kọ́ ń kọ̀wé òyìnbó ló kọ́kọ́ ń kọ̀wé èyí tí ò bá tọ̀ ń wá òyìnbó ò lè nímọ̀ rẹ̀ láyé ìmọ̀ tọ́mílà ò bá ní òyìnbó ò lè nímọ̀ rẹ̀ àwa lè kọ́ ìwọlé kankan kó wá develop ẹ̀jọ̀ ẹni tí ọkọ ẹ̀ lọ kò lọ́gbọ́n nú ó yá àwọn òṣèlú wọn bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí wọn ó sì máa fi ẹbu yíra gbogbo òwe yìí pátápátá wọn wà sọ̀tọ̀ níbẹ̀ tó ní. bẹ́ẹ̀ ni o yéyé lákàlàkà tógbótógbó lákàlàkà tógbótógbó àdúrà fúnkúnugún ògbókò bákàlàmàgbò ọjọ́ tó lọ gbóhùn wá lẹ́hùn àkàlàmàgbò ẹ̀ mà ṣeun àkàlàmàgbò ẹ̀yẹ mi lọ gbóhùn wá lẹ́hùn 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 ètùtù ọ̀pẹ o. ẹ̀yin dáadáa o ẹ̀dùn tó bá lọ kẹta ló ní ẹbú yẹn dàbí látọ̀ ẹ̀ padà ní. àkàlà ẹyẹ gbòòwò òwò. ẹyẹ gbòòwò òwò ẹyẹ gbòòwò òwò ẹyẹ gbòòwò òwò. àkàlà ẹyẹ gbòòwò òwò. ẹyẹ màmí lọ gbòòwò wá lọ́wọ́. àkàlà ẹyẹ gbòòwò òwò. ẹgbẹ́ tó kẹgbẹ́ wa ẹ fẹ́ dàtí náà sọ yẹn náà sọ yẹn lẹ́ máa dàtí padà o. ẹyẹ gbòòwò òwò. àkàlà ẹyẹ gbòòwò òwò. ẹyẹ màmí lọ gbóhùn wá lọ́rùn ẹ̀yin babaláwo. àkàlà ẹyẹ gbòòwò. ẹ jọ̀ọ́ mo rí ìwé gbogbo ayé ṣe rí ìwé kí ni mo rí ṣe rí pé ṣe rí báyìí kí ni ìwé mo rí mímọ́ o ó di ìwé mímọ́ kí mo pè é ìwé mímọ́ kí ni mo pè é ìwé mímọ́ kí ni mo pè é ìwé mímọ́ ìwé mímọ́ Ọlọ́run ìwé mímọ́ Ọlọ́run kí mo pè é ìwé mímọ́ Ọlọ́run kí ni mo pè é ìwé mímọ́ Ọlọ́run kí ni mo pè é ìwé mímọ́ Ọlọ́run. Olódùmarè. Ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. Ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. Ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. Ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. Ẹ dá Músà fún Ọ̀rúnmìlà. Gbogbo èèyàn ẹ pàtẹ́wọ́ fún Olódùmarè. Ìmọ̀ ẹbí bẹ́ẹ̀. Ìmọ̀. Ìmọ̀ Olódùmarè. Ìmọ̀ Olódùmarè.
ìmọ̀ Olódùmarè. ìmọ̀ Olódùmarè. ìmọ̀ Olódùmarè. ìmọ̀ Olódùmarè. èyí tí a rí dájú lénìí wípé orúkọ ìwé wa ń jẹ́ ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. A máa pè ní ìmọ̀ Olódùmarè. mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba àjíkí o. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba àjíkẹ́. ọ̀gẹ̀gẹ̀ ọba tí ń gbélé ayé kábíyèsí. ṣẹ́rí bá a ṣe ti pe orúkọ ìjáde báyìí a ti fi ránṣẹ́ sí píńtà torí pé adìdí ṣe ìnáwó agbé píńtà wá sí tòsí wípé a fẹ́ bá náà orúkọ yìí tó bá ti jáde kó tètè bá wa píríǹtì ẹ̀ ó ti ṣe gbogbo iṣẹ́ ẹ̀ bá a ṣe ti pé ìmọ̀ bí wọ́n ṣe kọ́ rèé kí píńtà máa gbọ́ ìmọ̀.o ìmọ̀.o ìmọ̀ Olódùmarè. Tàbá kọ́tọ́ nísàlẹ̀ a pè ní ìwé mímọ́ Ọlọ́run Olódùmarè. Kí ló kọ ìwé ìmọ̀ Olódùmarè. ẹ ṣé mo dúpẹ́. So a retí píńtà má pẹ́ ẹ̀yà bá ajá mọ́ kó di pósítà bánà ẹ̀yà sókè kó má dẹ̀ yí wa ní ọwọ́ kí ló sọ pé ẹ dra yẹ o gbẹ dáadáa kẹ́ tó gbé dé ibi o kọ́ máa mẹ́ǹtì o pípa tí ń bọ́ mi ṣe ń sọ yẹn. ìyẹn lọ́mọdé àti bàbá yìí kọ̀ọ̀kan ṣó ń gbọ́ o bàbá yìí kọ̀ọ̀kan ṣó ń gbọ́. bàbá yìí kọ̀ọ̀kan ṣó ń gbọ́ o bàbá yìí kọ̀ọ̀kan. ẹ ṣe ìyẹn lọ pé píńtà ló ń gbọ́ píńtà ń gbọ́ ẹjọ́ ẹ ṣe píńtà ló ń gbọ́ ẹjọ́ píńtà ti gbọ́ píńtà ti gbọ́ a máa retí yẹn báyìí kì í ṣèwé là ń retí o bánà àpẹẹrẹ pé bá a ṣe fẹ́ kí ìwé yẹn kó rí rèé kí ó lè bá kọ́mísùn jáde láti sìn lọ kí o gbẹ́ máa gbọ́ pé àkójú lọ́nà o àkójú lọ́nà o àkójú lọ́nà ìmọ̀ Olódùmarè o àkójú lọ́nà ìmọ̀ Olódùmarè o àkójú lọ́nà ìmọ̀ Olódùmarè o. mo wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tí ò yẹ àdéhùn rẹ̀ tí ò yí orúkọ rẹ̀ padà. ọpẹ́. gbogbo ẹyẹ èèyàn ẹ jẹ́ kí n fi aṣọ kékeré yìí ìdí ọpẹ́ ìmọ̀fọ́ Olódùmarè. Number 1 ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí a ṣẹ̀dá ayé tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ wà àkọsílẹ̀ tá a fi kọ yìí nígbà tá a ṣẹ̀dá ayé tán táwọn ọmọlẹ̀ wáyé tán ṣiṣẹ́ tí gbogbo nǹkan ń dàrú tí ò nítumọ̀ tó Olódùmarè tó ń mìlá padà sọ́dọ̀ Olódùmarè lọ béèrè ìrànlọ́wọ́ nípa ilé ayé gbogbo èèyàn ẹbí gbígbé kí ló Olódùmarè fún Ọ̀rúnmìlà. kí ló dé máa fún Ọ̀rúnmìlà. ìmọ̀ ló máa fún Olódùmarè gbé ìmọ̀ ó gbélé Ọ̀rúnmìlà lọ́wọ́ Ọ̀rúnmìlà wá gbé ìmọ̀ délé ayé Ọ̀rúnmìlà gbé ìmọ̀ ó gbé sórí ó wá rù wá sí ilé ayé nígbà tó kọ́kọ́ gbé sórí oríwó ó gbé sẹ́yà àyà mì ó gbé sí kùkù dàrú ó ní àwọn iṣẹ́ ẹ̀fà tó ṣe kó tó di pé orí lè gba ìmọ̀ náà dúró Ọ̀rúnmìlà wá gbé ìmọ̀ sórí ó wá padà sílé ayé ó bẹ̀rẹ̀ sí ní ṣe ilé ayé bó ṣe yẹ kí ayé ó lọ kí bá fọ̀rọ̀ mi gùn nígbà tó tásìkò tọ́mìlà tún wò pé àgbà máa ń dé àwọn yẹn má kó òsì agbọ́dọ̀ padà sóde ọ̀run òun ò sì ní kú yóò padà sọ́run fún ara ẹ̀ nítorí ó wáyé ni yóò sì lọ ọ̀run fún ara rẹ̀ ó wá kó gba àwọn ọmọ ojú rẹ̀ jọ nínú ìjógbè ẹ̀kú méjì tẹ ìdófò ńlẹ̀ṣẹ́ ó pín ìmọ̀ fún gbogbo wọn àti Ṣàngó àtọ́yá àtẹ́gún àtòrò gbogbo òòṣà tó wà láyé Ọ̀rúnmìlà pín ìmọ̀ fún wọn ó gbèrú wọn ó gbé sórí torí Ọ̀rúnmìlà mọ̀ pé ẹnìkan ò lè dá rù ú torí òun pàápàá tó ń rù ú òun ṣètùtù kó torí orí gbé sí. ṣé wàá pẹ̀lú mi dáadáa Ọ̀rúnmìlà wá gbé ìmọ̀ yẹn ó wá gbé sórí fún gbogbo wọn. èyí ni ìmọ̀ tí kálukú ń sọ̀ sórí àwọn ọmọ wọn bẹ́ẹ̀ nìkan pé ẹ̀ ní ògbóǹtarìgì ọlọ́ya ìmọ̀ nípa Ọya ló ní ló fi di ògbóǹtarìgì nípa ọlọ́ya òun gangan kọ́ lọ́ya ìmọ̀ Ọya lòun ní. bí yọ pé ẹ̀ ní ògbóǹtarìgì eléégún ìmọ̀ tá a jogún fẹ́ẹ́gún lòun náà ní ló fi di ògbóǹtarìgì eléégún òun sòun lélẹ́gún ìmọ̀ nípa eégún ni òun ní. bí yọ pé ẹ̀ ní ògbóǹtarìgì babaláwo
ìmọ̀ nípa ifá lòun ní, ìmọ̀ tá a kún fún àwọn ifá ni òun ní, tó fi jẹ́ ògbóǹtarìgì babaláwo. wàá gbọ́ wàá tọ́ wàá ráàánú gbà àṣẹ ìburú. àṣẹ. fún díẹ̀ yìí gbogbo olùgbé ayé, èyí ló mú mi fi hàn yín lénìí wípé gbogbo tá a kó jọ sínú ìwé ìmọ̀ náà lórúkọ rẹ̀. ó wá yà wá lẹ́nu pé ńgbà tá a tún máa mórúkọ jáde, Olódùmarè ò change orúkọ tó pè é láti ìgbà wáṣẹ̀, ó sì tún dúró lórí rẹ̀ pé ìmọ̀ yìí ó wá fi àmì lé ìmọ̀ yìí tó ń sọ yìí tí èmi Olódùmarè ni o. ìmọ̀ tí a ń sọ yìí èmi Olódùmarè ni mo ní, kò ń ṣe nìkan kan lónìí. sọ ti yé bẹ́ẹ̀, ìmọ̀ Olódùmarè la gbé jáde lénìí. a ti wá sọ kúrò lórí, a sọ sínú ìwé, yóò wá di àgbélékà fún gbogbo èèyàn, torí pé òyìnbó ṣe wá lóge àkọsílẹ̀, àwa náà ṣe òyìnbó lóge ìmọ̀. gbà fún múyìn ní gbà fún padà, ọmọ ogun tó bá fẹ́ jẹ búrẹ́dì ó máa fi ṣe ránṣẹ́ sílé. àwa náà tó fẹ́ jẹ àǹfààní òyìnbó náà ti jẹ àǹfààní àwa. bóyìnbó bá ṣe mọ́tò wa lálẹ́ epo tí ó fi rin, bó bá ti ṣe epo àwa mọ́tò ẹ̀ ò lè rin. ṣe mọ̀ bẹ́ẹ̀, táwa bá wá kọ̀tà láàní lo àǹfààní òyìnbó àti ìṣètò láti tẹ̀síwájú ni. tó yẹ báwa náà fẹ́ lo ìmọ̀ òyìnbó fi kún tiwa, la ṣe sọ ọ́ tó fi di àgbélékà, tó fi di tá a sọ kúrò lórí, tá a sọ sí inú ìwé kó má bàa sọnù mọ́ títí láéláé. ó là wá lóògùn kátólì kójọ, èyí la fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àjọ aláràbà lágbàáyé, torí pé tọ́wọ́n bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a lè jẹ́ orúkọ tá a fẹ́ jẹ́ yìí. a dúpẹ́ lọ́wọ́ International Council for Ifá Religion, tọ́wọ́n bá sowọ́pọ̀ pẹ̀lú wa nígbà náà àti ilé rí abala kan dìmú débi tá a rí eléyìí yọrí sí rere. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn awo lágbàáyé, pàápàá jùlọ a tún dúpẹ́ lọ́wọ́ ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ tí wọ́n yan Awúrelà pé tí ẹ lọ gbìyànjú agbára rẹ, tọ́wọ́n bá fún wa láṣẹ ńjọ́ náà àti lè ṣe nǹkan kan débi tá a gbé dé yìí. Ifálékè Awúrelà náà tó wá ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó tara ìwé ìpápá tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbéga fún Awúrelà náà nínú ayé. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ìgbéga kò ní wọ́n lé yín o. àṣẹ. ìwé tá a ti ń kópa rẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn ló dorúkọ lé ni o. èmi ti dáwọ́ léwé yìí sìn 26 ni 2006 ní èmi Awúrelà dáwọ́lé ìwé ẹ̀sìn ni mo gba àṣẹ ní àpérò ọdún náà. ẹ wá wò títí dìgbà yìí, èmi náà ti lò 17 years lórí ìwé tán sọ pé ó máa jáde lọ́dún tó ń bọ̀, ó máa jáde lóṣù tó ń bọ̀, títí èmi lò 17 years lẹ́nu ẹ̀ kó tó di tí ó lọ di àgbélékà. dájúdájú yóò wá jáde síta ní ọdún 18 gẹ́rẹ́gẹ́ tí mo tẹ́wọ́ gbà, gẹ́gẹ́ bí èjì ṣe dín nínú ogún ará àṣokò níjọ́sí, tí Ìkin Ọ̀rúnmìlà jẹ́ 18 tó fi 2 ń délé tó fi 16 ń gbóhùn. ṣé wàá rí pé lóòótọ́ 17 eléyìí sì àti fi ń délé báyìí la fi ń sọ̀rọ̀ tó láti parí orò ní 16. àwa àpapọ̀ mọ́ 18 yóò wá di kíkà, ó di òdèlé lóòótọ́ àti lódodo, àṣẹ ìfàṣẹ lórí wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo mídíà tá a pè tí ẹ wá jẹ́ wa. ẹ jọ̀wọ́ o, ẹ bá wa ṣe iṣẹ́ ìbí iṣẹ́. ẹ̀yin èèyàn wa tẹ́ bá ti ń rí pòsì, ẹ máa bá a ṣí ẹ̀ dáadáa, kó kárí ilé kó kárí oko. kí n tó wá máa lọ, èmi náà ti lérí kan pé lẹ́nu yìí máa wúre fún ìlú Èjìrìn, mo dẹ̀ máa ṣe gbogbo ayé lóore, torí mi náà jẹ́ aláṣeyọrí lórí ọ̀rọ̀ ìwé ẹ̀sìn yìí. ìjì pọ̀ tó já o, ntójú rí òṣè fẹnu sọ lórí ìwé yìí láàrin ọdún 17 o, ṣùgbọ́n àní máa sọ yẹn lásìkò yìí, ìyẹn di ìgbà mìíràn, bóyá láàrin bàtà bá lọ́ọ̀ṣì ìwé tán a máa bá yòókù sọ nínú ìrírí tójú wá rí kí ìwé ẹ̀sìn tó di àgbélékà. ìlú Èjìrìn ní agbára Olódùmarè òkèlè ẹ̀ máa lọ o. àṣẹ. ìlú Èjìrìn ní agbára Olódùmarè òkèlè ẹ̀ máa lọ o. àṣẹ. ìlú Èjìrìn ní agbára Olódùmarè òkèlè ẹ̀ máa lọ o. àṣẹ. ní ìgbà tí ojú ń pọ́n gúnugún èmi Ifálékè Awúrelà lórí ọ̀rọ̀ ìwé ẹ̀sìn yìí, tójú ń pọ́n ìwé ẹ̀sìn yìí, àwòdì ìlú Èjìrìn ó bá wa ra ní gbogbo gbàláyé. ìlú Èjìrìn ẹ̀ ní mọ̀ pọ́njúmọ́. àṣẹ. ojú ò ní pọ́n yín nílùú Èjìrìn mọ́ o. àṣẹ. ajé
yóò wá gúnlẹ̀ sí jìnrìn àṣẹ. torí alájẹ nìyí léjìnrìn tó nígbà táwa gbọ́njú kò sí ọjà tó lókìkí tó ọjà ìjìnrìn àwọn olórin gan wọ́n ń kọ́ lórin wọ́n ní bọ́kọ̀ọ̀kan òre jìnrìn ẹgbẹ̀ẹgbẹ̀rún rẹ̀ á lọ ó jẹ́ ọjà ńlá tí ó mọ̀ pé nìkan ò wá ọjà ìjìnrìn mọ̀ pé nìkan ò wá ẹni tó bá ti débẹ̀ ló máa ń lọ fìtìfìtì lè ró ń ya ń bẹ̀ lágbára Olódùmarè ajé ijọ́ kìíní àná yóò padà sí jìnrìn. àṣẹ. ògo ìjìnrìn yóò wá búyọjú ti bá ní lọ. àṣẹ. iléeṣẹ́ ńláńlá tí ń fa owó òlù sókè yóò wọ̀ ló jìnrìn wá. àṣẹ. ìjọba àgbáláyé wọ́n ń rántí jìnrìn sí rere o. àṣẹ. ní gbogbo ìgbà tí nǹkan kan bá ti ń tẹyin léjìnrìn tó ń gbẹrẹ ń gbẹyin gbogbo méjì nílé lóko lẹ́yìn odi Olódùmarè yóò máa fi dùn yín nínú. àṣẹ. bó ṣe máa jẹ́ nìyẹn. àṣẹ. àti gbogbo ọmọ adarí wọn tó ń gbọ́ mi o. àṣẹ. torí borí kan bá sunwọ̀n ṣe ló máa ń rán gbà o. oh yes. torí ìjìnrìn bá sunwọ̀n kó rán gbogbo ìpínlẹ̀ Èkó. àṣẹ. rán gbogbo àgbáyé. àṣẹ. ó sì rán gbogbo ojú tó ń wò mí. àṣẹ. gbogbo etí tó ń gbọ́ mi o. àṣẹ.